Share, invite. Ọlọ́run èyí rí ọba tọ́tọ́ ọlọ́run ìyanu. Ọba tọ́tọ́ ọlọ́run ìyanu. Àbá mi Àríbídésí jọ̀wọ́ lẹ́ni single father. Mo ń bọ̀ wá báyìí. Èsì ọ̀rọ̀ fún àfà Àríbídésí. Ìkìlọ̀ fún àfà Àríbídésí. Ẹ má bínú mo lo earpiece mo ti gbàgbé. Tabaraka mulala khalqi a'udhu bi rabbil falaq min sharri kulli khalqi mo ṣe tó tó Ọlọ́run la fi kí mo ṣe tó tó Ọlọ́run la fi kí ọba tó tóbi tó ga jù ní kíkí kábíyèsí Ọlọ́run ò tó. Ọmọ wù mí kàgbé o. Kábíyèsí Ọlọ́run ò tó kí àti báwọn Ọlọ́run ni wọ́n kí mò ń gọ́dẹ̀ aláṣẹ ń kí. Bébì mi Muslimat. Ọba tó tó Ọlọ́run ìyanu ó ń ṣẹ̀mí Ọlọ́run ó tó. Ẹ bá mi share, ẹ bá mi invite, ẹ bá mi like. Ó ń ṣẹ̀mí Ọlọ́run ó dúró tì. Olóòtú ayé olùfarati aláṣẹ pé iṣẹ́ ìwà máìtì ajagun ṣẹ́gun tí kì í ṣe ohun tì adáni lónìí tí kì í pani tì àdìgún arọ ọba sáà. Arówó lò láti. My brother ṣe wá ọkẹ. Àdìgún arọ ọba sáà tì ọba tó lákàtà tó kún lápò. Èsì ọ̀rọ̀ fàjọkẹ́ àgbẹ̀ ń bọ̀ wá bá yín. Mo ń bọ̀ wá bá yín àbá àwọn Àríbídésí ṣèkì mi. Tẹ̀mítẹ̀mí mo ní olùkúrò ti fẹ̀yìntì fẹ̀yìntì ṣébí wọn mo fẹ̀yìntì. Láǹtì láti mo bá kórè láǹtì táyé fi bá tẹ aláìlú jìbìtì tán ọba tó ń dání láyé mo fẹ̀yìntì. Ọ̀tá tó fẹ́ràn láre lójú àtì. Èmi á máa gbádùn lọ títí. Ọlọ́run tí kì í dójú ti àwọn tó bá mọ̀ wọ́n lólùfẹ̀yìntì. Ẹ bá mi ṣe wa alaikum salam my son. Bọ̀dádé níyì. Kábíyèsí kó kálá àfin lọ́run ọba aláṣẹ láyé àfin lọ́run kò má sí ọlọ́run àfọlọ́run kò sẹ́ni náà tó tún lè sọ lọ́run. Lẹ́yìn Ọlọ́run mi. Màámi Alájà Bali please. Màámi ìyá àlùbáríkà. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi invite, ẹ bá mi fáwọn èèyàn fún mi tí wà láìsí. Ọjọ́ ayé wa méje ẹ̀wọ̀n lọ́hùn táwa fún méje là ń ṣe fọ́lọ́hùn. Ètè ìsàfọ́mọ̀ ìwà tọ́lọ́hùn. Òdòmọ́ Ádámù òun kò wá lóhùn. Ẹja kọ̀ tiẹ̀ báyìí ká tètè ṣe kákàkan. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Ẹ dákun ṣé ń gbọ́ mi. Wọ́n ní kò speak up. Okay. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Ṣé ń gbọ́ mi báyìí? Ṣé ti ń gbọ́ mi? Ẹ dákun ṣé bá ti ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀. Aliyu Suleiman ẹ káàbọ̀. Ṣé ti ń gbọ́ mi? Ṣé ti ń gbọ́ mi báyìí? Tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n rí love. Ṣé ti ń gbọ́ mi báyìí? Ṣé ń gbọ́ mi? Ṣé ti ń gbọ́ mi o? Can you hear me please? Ó dà pé wọ́n ti ń gbọ́ mi. Ṣé ti ń gbọ́ mi? Ṣé ti ń gbọ́ mi? Chat mi privately ọlá àǹtí ọlá àbí. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣọ́ wa láti
last week di ọjọ́ òní. Adúpẹ́ gbogbo ìgbà ọba tó ń ṣọ́ wa ní gbogbo ìgbà, ọba tí ò jẹ́ ká ráre. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo ní ìmọ̀ràn fún single mother, ọlọ́mọ mẹ́ta àbọ́lọ́mọ mẹ́rin. Ìmọ̀ràn tí mo mú wá ọ̀pọ̀ àmọ́ tóbi. Ẹ̀yin single mothers tó ṣe wípé tẹ́ bá bímọ mẹ́rin, tẹ́ bá lọ fẹ́ ọkọ, ẹ wò pọ̀ ọkọ tẹ́ fẹ́ yẹn ló yẹ kó gbé responsibility ọmọ yín. Nǹkan ló bá yín bí. Ọ̀rọ̀ yẹn máa ń bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin inú tí mo bá sọ. Nǹkan ló bá yín bí ọmọ náà. Máa ń tẹ lọ kó ọmọ mẹ́rin fẹ́. Kudos to gbogbo ọkùnrin tó fẹ́ obìnrin pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ọkùnrin mi ó wà yóò sọ fún pé tí n bá fẹ́ fi ọ ní kọ́ ọmọ ẹ sọ́dọ̀ àwọn òbí àbí kó wá bí kó wọn sí. Àwọn obìnrin mi àwa tí bàbá ti gbé ọmọ lọ sílé ọkọ yẹn á ti expect yìí pé ọkọ rẹ̀ gbọ́dọ̀ gbé responsibility ọmọ yẹn. Nǹkan ló bá yín bí. Ẹ bá mi share fídíò yẹn jọ. Tó bá lọ́mọ mẹ́ta ọmọ mẹ́rin tọkùnrin bá fi ọ pẹ̀lú ẹ̀ máa pọ́n ọkùnrin náà lé nítorí pé ọkùnrin ni. Ó mọ̀ pé òun náà lọ́mọ tiẹ̀. For example nsìn, orú sister wa kan ó fẹ́ ọkọ, ó kó ọmọ mẹ́rin lọ lé ọkọ yẹn. Mo post kìíní yẹn táwọn èèyàn kan ṣe I can marry irọ́ ló pọ̀ jù nínú gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹkùnrin tẹ́ni mo lè fẹ́ wàhálà irọ́ lẹ̀ ń pa. Tábà kó 200 ẹ̀yin tẹ́ni mo lè fẹ́ ọjọ́ 100 gan 50 ló lè ṣe tọ́lọ́run lára orú obìnrin bẹ́ẹ̀. Sister wa yìí ó kó ọmọ mẹ́rin lọ sílé ọkọ. Ó wá dásìkò ọdún yìí tá a ṣe lọ yìí náà ni. Bàbá yìí wá pé àbúrò rẹ̀ nílùú Òyìnbó pé kò sówó lọ́wọ́ mi o. Aṣọ táwọn ọmọ rẹ̀ ó wọ̀ fọ́dún kò sí lọ́wọ́ mi. Àbúrò wa ra déédéé aṣọ 3 ti ọmọ ọkùnrin náà ti ìbọ̀dẹ́ táwọn ọmọ bọ̀dẹ́ ó wá kó ránṣẹ́. Single mother yìí bá bẹ̀rẹ̀ fìtínà nínú ilé. Ó ra tọmọ mi ṣóun ló bẹ́ ọ bí wọn ni. Ṣóun ní kọ́ bàbá tí wọ́n ya useless father tí ò tọ́jú ọmọ ni. Ṣóun ló ní kí bàbá wọn ya òpònú tí ò fẹ́ràn ọmọ ni. Ṣóun ló sọ bẹ́ẹ̀ ni. Nǹkan náà woman yìí bẹ̀rẹ̀ fìtínà. Ọ̀pọ̀lọpọ̀ single mother ló dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. Má wò pé tó bá ti lọ́kọ, ọkọ tí mo fẹ́ yìí òun ló gbọ́dọ̀ gbé responsibility àwọn ọmọ mi yìí tí mo bí kalẹ̀. Tó bá lágbára láti ṣe ni o. Kò é ṣe lazim ó gbọ́dọ̀ ṣe. Lazim kọ́. Tó bá lágbára tó wò pé òun fẹ́ ṣe charity nìkan ló lè bọ́ gbé responsibility. Ẹ̀yin single mother ẹ má sì mí gbọ́ torí ní ìsílẹ̀ tí wọ́n kígbe Alájà Àjọkẹ́ ti ní kí tá bá fẹ́ wa ká má tọ́jú àwọn ọmọ wa rárá. Ẹ fi iná jọra yín bó ló ṣe fẹ́ rí. Ìwọ tó bá ti torí ẹ̀ mo ṣe sọ fún yín pé single mother lọ ṣiṣẹ́ owó, lọ wá owó gan. Ó gbọ́dọ̀ wà hard working ni. Ọkùnrin míì tó bá fẹ́ yóò support ẹni. Ọkùnrin tó kọ́ ọmọ 3 4 lọlé rẹ̀ tó ránjẹ sílé tó ń fìdí àwọn ọmọ yìí. Ẹ jẹ́ ká yìn. Òun náà lẹ́bi tiẹ̀. Ó ṣeéṣe lọkùnrin dá ọmọ lù ọ́ láyà ni. Ìran single mother tó sì ṣòro fẹ́ 4 ni. Màá sì yànnàná rẹ̀. Single mother tó bá pàdé single mother tó bá sọ pé ọkọ mi ń pè mí, èmi àtọkọ mi ń sọ̀rọ̀ ń gbé responsibility lórí àwọn ọmọ mi, má fẹ́ rú ẹ̀ o. Torí bí kò padà yá orú àwọn yún ibi ọkọ ń pè, ọkọ rẹ̀ ń pè yóò padà fẹ́ nǹkan ẹ̀ padà. Orú single mother bẹ́ẹ̀ sì rú fẹ́. Àwọn single mother kan wà tó ṣe pé ọkọ tiẹ̀ dá wàhálà sí wọn lágbádá àtọmọ àti gbogbo wọn. Ó dàlù wọn láyà kò béèrè wọn. Máa rí single mother ọdún 10 tó kò béèrè wọn àtọmọ. Tó bá fẹ́rù yún wàhálà ó ṣe zàká lára àwọn ọmọ ni. Ó yọ zàká ni ó sì ṣe charity. Torí pé ọkọ ò rí tọmọ rù kì í ṣe pé ẹ lọ wò ó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ mọ́ ní single mother mi ò dá. Ẹ lọ bí single mother mi. Single mother mi wà tó ṣe yí pé ọkọ da ọmọ ìlú láyà nítorí pé kò fẹ́ gbé responsibility ó lọ. Obìnrin tí ọkọ bá ṣì ń gbé responsibility lórí ọmọ tó ọkùnrin yẹn ṣì ń pè ẹ lọ wádìí orú ìwà tóbìnrin yẹn wù sọ́kọ náà. Ẹ lọ wo orú ìwà tóbìnrin yẹn wù sọ́kọ náà.
torí pé ọkọ fẹ́ràn àwọn ọmọ rẹ̀. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ single brother míì ọkọ wọn ń ṣe responsibility lórí wọn. A kì í wá appreciate àwọn ọkọ tó fi wálẹ̀ yẹn tó tún wá ń sanwó school àwọn ọmọ wa yẹn. A wà máa sọ̀rọ̀ wọn láìda ẹ máa yan àti kọ́ra níbọ̀ ń sanwó school àwọn ọmọ mi. Single mother má gbé bùkátà tiẹ̀ lórí, má gbé gbogbo bùkátà rẹ lọ́kùnrin tó bá fẹ́ fẹ́. Nítorí ẹ̀ mo ṣe ní ẹ má ya fìdí ra lẹ̀, ẹ má lọ join kò ní ṣe association lẹ́yìn kẹ́ ẹ lòdì ìsọnù. Ẹ má ṣiṣẹ́, ẹ má wowó tó bá ti jẹ́ single mother. Kó tiẹ̀ ẹni tó tiẹ̀ wá dé ta ni single mother ń wo àwọn obìnrin kan débi. Ṣé bára àwọn single mother kan náà ń kọ́lé tí wọ́n mọ́tò tán ṣe kíni kan ń ṣe ra rí àǹtí mi. Single mother gbádùn o. Kò forítì tó bá ṣe pé 1 naira 2 naira lọ́kọ rẹ̀ ń fún ọ nínú ilé kó mọ́ forítì. Àwọn obìnrin kan sì tún wà tó ṣe yí pé ọkọ fẹ́ fẹ́yàwó lé wọn làwọn fi sá lọ pé àwọn ò fi ọkọ àwọn mọ́. Tí wọ́n irú wọ ọkùnrin tó bá lọ fẹ́rù obìnrin náà wàhálà yóò padà sọ́dọ̀ ọkọ rẹ̀. Mo ti rí dáadáa tó pọ̀. Ọkọ fẹ́ fẹ́yàwó lé ló fi lóhùn ò fẹ́ ọkọ òun mọ́. Ọkọ dẹ̀ ń gbé responsibility tó bá need nǹkan tó ń pe ọkọ rẹ̀. Ṣó kọ́kọ́ rẹ̀ nìyẹn ni? Kó kọ́kọ́ rẹ̀ ń tẹ̀fẹ́nu rẹ̀ lọ́wọ́ ni. Irú obìnrin bẹ́ẹ̀ yóò padà sọ́dọ̀ ọkọ rẹ̀. Tó bá lọ fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ ó padà ti mọ̀bẹ o, torí yóò padà síbi tó ti kúrò láàárọ̀ ọjọ́. Àwọn single mother ẹlẹ́ẹ̀kẹta àwọn máa ń dédé kẹ́rù kúrò lé without no reason. Ọkọ ń tọ́jú wọn o. Tẹ́ bá bírú wọn mo wà depressed ni o, depression ni o. Depression kìnnì ṣé kò sóúnjẹ ni kò jẹ́ ń ṣiṣẹ́ mo wá depressed ṣe bí ń fún ọ lóúnjẹ sanwó school ìran aṣọ fún ọ lówó kí ló ń wá kiri. Tírù yẹn bá di single mother tó bá kó ọmọ bọ́ síta tọkọ sì ń gbé responsibility lórí àwọn ọmọ tó tún kó jáde o. Tí wọ ọkùnrin kan bá lọ́ọ́ fẹ́ tó wá ń bá a tọ́jú àwọn ọmọ ó ń ṣàṣedànù ni o. Ara single mother kan náà tún ní. Single mother eléyìí ọkàn ó kọ́ ọmọ kúrò lé ọkọ sì lọ fọkọ bí ọkọ sì ń sanwó school. Ọkọ ń fún lówó school àwọn ọmọ. Ìsì tún gba owó lọ́wọ́ ọkọ yìí tó wà nínú ilé tó ṣe pé bàbá tún wò pé jóun wọn máa ṣe charity lára àwọn ọmọ. Ìsì tún gbowó lọ́wọ́ ọkọ yẹn. Ọkọ tó bímọ fún ìsì lọ rí yẹn ìsì tún gba owó school. Tó o bá fẹ́rù obìnrin bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ń kọ́ tẹ́ bá fẹ́ single mother. Ṣé ẹ rí èmi náà obìnrin ni mí. Àwọn obìnrin kò ní kí ló dé tèmi máa ń takò obìnrin. Aburú tó wà ń ta ní ìsìn ò dáa ni. Tí ẹ bá fẹ́ single mother tó bá lọ́kọ òun ti kú tó bá ní ọkọ mi akọra wá ní ìmí ò lè jẹ́ pé ogun ìyá akọ ló lè kó lé ọkọ. Orú obìnrin bẹ́ẹ̀ yóò padà sọ́dọ̀ ọkọ rẹ̀ o. Tí ìyá akọ ọlọ́mọ pa ìyá akọ bí ìyá akọ bá kú ọkọ gbà nǹkan ẹ̀ padà. Ó ń ṣẹlẹ̀ dáadáa. Ìwọ tó o bá fẹ́ òun òbé ló mú o. Single mother ẹlẹ́ẹ̀kejì again. Single mother tó dédé kẹ́rù kúrò lé tọkọ òkọ. Tán bá sanwó school àwọn ọmọ ìsìn gbowó school àwọn ọmọ mi tó bá padà yá ṣebí náà rí ọkọ rẹ̀. Wọ́n tún bára wọn lájọṣepọ̀ tó bá padà yá ó padà móbì náà ni. Tẹ́ bá fẹ́ single mother. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ń tó ṣẹlẹ̀ tó ṣe pé ó ti bà nǹkan jẹ́ ni mò ń sọ fún yín. Bọ̀ yóò korò lára single mother mi pé àjọ kí ò ṣe wá ní làákàì. Mo ní làákàì oríṣiríṣi experience tí mo ti rí nípa single mother ló jẹ́ kí n máa sọ eléyìí. Ẹ̀yin single mother mọ̀ wò dandan sẹ́ pé ọkùnrin tó fẹ́ mi lázìmọ̀ gbọ́dọ̀ bá mi sanwó school ọmọ. Mọ̀ wò dandan bẹ́ẹ̀ ń kọ́ ló bọ̀ bí àwọn ọmọ rẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Ń kọ́ ló bọ̀ bí àwọn ọmọ rẹ̀. Gbogbo ẹ̀yin bàbá à ń bọ̀ lórí tiyín tọ́pìkì eléyìí ní ẹja treat. Gbogbo ẹ̀yin single mother ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ ṣiṣẹ́ gan. Tọkùnrin bá kọ̀yàn kì í ṣòpin ayé o. Nílùú Nàìjíríà ọkùnrin kọ́ ní tiẹ̀ máa ń kọ́ àwọn obìnrin àwa la máa ń kọ́ obìnrin ní máa ń kọ́kọ́. Ní Nàìjíríà ọkùnrin kọ́ wa. Ẹ bí gbogbo single mother yìí pé èwo ló ní ìwé tán já fún pé mo kọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì gan ní gbénu lé ọkọ tó ṣe pọ́kọ ti kọ́ pẹ̀lẹ́nu. Mo kọ́ ìfẹ́ ọmọ tó ti sọ tó ṣe pé ìgbé zìnà lẹ́jọ́ ń gbé. Ẹ bá gbọ́ Ànábì fẹ́ àwọn obìnrin tó ṣe pé single mother ni wọ́n
tí wọ́n lọ́kọ inú ìtàn wo lẹ ti gbọ́ pé ànábì bá wọn sanwó sukọ̀ ọmọ gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí tó ló ń tẹ̀ lọ́rọ̀ ànábì inú ìtàn wo ló ti gbọ́ pé ànábì o oní sanwó sukọ̀ àwọn ọmọ yìí o lázìmí o àwọn ìyàwó náà sọ pé gbọ́dọ̀ gbé bùkátà lórí àwọn ọmọ wa àwọn ọkùnrin tiwa Nàìjíríà orí wọn ò kàn pé ni orí wọn ò pé tí wọ́n bá kọ obìnrin wọn á kọ tọmọtọmọ àmọ́ tọmọ bá fẹ́ ṣe nǹkan ayọ̀ ẹ wàá jókòó àmọ́ mi ni o gbogbo ẹ̀yin bàbá tí ẹ kọ ìyàwó yín àtẹ̀yìn yìí táwọn ìyàwó yín bínú kúrò lé tẹ́ ẹ fẹ́ràn àwọn ọmọ tẹ́ ẹ sì ń sanwó sukọ àwọn ọmọ gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti mú owó àgbà náà ò ní wọbẹ̀ o àlékún orí àlékún orí àlékún orí Ọlọ́run mọ̀ ṣe fún yín ẹ ní rán kàtàkẹ́ tó rí kan àwọn ọkùnrin mi dá ọmọ lu obìnrin láyà ni ó wà lára tèmi náà ọdún 10 lọ́kọ ti da ọmọ lẹ̀ fún sísítà náà tí ó béèrè àwọn ọmọ yẹn wò ọmọ 4 ló dá lẹ̀ obìnrin yìí ò sì torí ẹ̀ ṣe zìnà wàhálà iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ṣe ń ṣiṣẹ́ tí ń wówó kiri ni ẹ dákun ìwọ tó bá wá tún jẹ́ single mother tó ti pé ọmọ 4 mo ní mi ò rò pé mo lè lọ́kọ ó lè lọ́kọ ó gbàdúrà ni pé Ọlọ́run ọkùnrin tí ó ṣe bíi tí ó dúró tì mí ni kò pèsè fún mi tí n bá ní kó sọ pé ọkùnrin tí ó ṣe bíi bàbá rẹ̀ àmúrúwà tí bàbá rẹ̀ wù sí ìyá rẹ̀ so mọ́ tọrọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe àdúrà gbà tó ẹ máa ń ṣe àdúrà gbà Ọlọ́run ọkọ bíi màmá mi ìyàwó bíi màmá mi ni kọ́lọ́run fún mi omoru fìtínà tí ìyá rẹ̀ ń fún bàbá rẹ̀ ni tọ́lọ́run bá fún ọ lóru ìyàwó bẹ́ẹ̀ fìtínà ni ó fi pa ọ́ Ọlọ́run fún mi lóru ọkọ bíi bàbá mi tọ́lọ́run bá fún ọ lóru ọkọ bíi bàbá rẹ̀ fìtínà náà ni òun náà ní gbé responsibility lórí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wa láti ṣe ẹrú àdúrà bẹ́ẹ̀ gbà ìwọ tó o bá ti ṣe ẹrú àdúrà bẹ́ẹ̀ tètè lọ́mọ yẹ kó lórí rẹ̀ ẹ dákun torí Ọlọ́run gbogbo wọ single mother tó o bá ti fẹ́ ọkọ tó sọ pé òun ò fi ọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ má expect pé ó lè bá mi tọ́ ọmọ tó bá wù ú má fọ́ọ̀sì ẹ̀ tó bá wù ú láti bọ́ ọ tọ́ ọmọ má wò pé ẹ kì í ṣe bàbá rẹ̀ ni kó lọ bọ́ ọmọ wí kó tó bá ṣe bàbá rẹ̀ ni ó possible kí bàbá rẹ̀ gan lè lù ú pa ẹ jọ̀ọ́ ẹ bá mi share video yẹn bá mi invite àwọn èèyàn ó possible kó ṣe pé bàbá ọmọ yẹn gan lè lù pa tó o bá ti fẹ́ ọkọ míì tó jẹ́ single mother ọlọ́mọ 2 ni o ọlọ́mọ 1 ni o ọlọ́mọ 3 ni o tó o bá ti fi ọkọ míì fi àwọn ọmọ yẹn kalẹ̀ ń fi pé bàbá wọn náà ni fi kalẹ̀ má gbé ìgbì wàlẹ́kùn sàràfà jáde wọ́n gbin ìgbì kó gbì sí wọn lọ́kàn pé kì í ṣe bàbá yín ọ̀pọ̀lọpọ̀ ló tútù léra rẹ̀ jáde nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ dákun gbogbo single mothers all over the world àti wọ́n tó kì í ṣe single mother àwọn single mother kan wọ́n sọ ń gbà wò pé àwọn obìnrin kan wà ilé ọkọ náà àfàbọ̀ single mother ni wọ́n àwọn ọkọ wọn Haúsá máa ń sọ pé ana àmújì ọkọ àfẹnujẹ ana àmújì lọkọ orú wọn ẹ dákun torí Ọlọ́run gbogbo wọ́n single mother wàhálẹ́kùn sàlám starlẹ̀ di adíṣẹ́wọ́ ọmọ mi alálùbáríkà gbogbo owó single mother tó o bá ti bára rẹ nípò single lọ ṣiṣẹ́ ni lọ ṣiṣẹ́ kò sí ṣẹ́rí tó bá padà yá mo ń wò pé tí n bá dé Nàìjíríà ó ní single mother mi mọ̀ pé kí mo tiẹ̀ fẹ́ tà gangan ìmúwo tí mo fẹ́ ṣe àwọn bísínẹ́sì wà tí ò ní nira ẹ lára rárá àwọn bísínẹ́sì wà tó ṣe pé ò ní dára ẹ láàmú lé lórí tó ò ní dára ẹ láàmú rárá alájà Ganiyat wa aleykum salam àwọn bísínẹ́sì wà tó lè ṣe tó ò ní nira ẹ lára àwọn bísínẹ́sì wà tó lè ṣe tó ò ní fi òun fìtínà rárá nínú ayé rẹ ṣe rí ẹ jẹ́ kí n advice especially àwa single mother Nàìjíríà
ọ̀pọ̀lọpọ̀ wa la níṣẹ́ lọ́wọ́ o bọ̀ òde ìsọnù tá à ń lọ yìí tó bá máa sọ 30,000 tó bá lówó kò di dandan kó o parẹ́ lé lórí náà tó bá máa sọ 50,000 tó bá lówó lọ́wọ́ kò di dandan kó o parẹ́ lé lórí náà ọ̀pọ̀lọpọ̀ single mother náà ni single ní ọ̀fà ó fẹ́ báyà lélẹ̀ ni ó sì máa ní lára ó ṣeé ṣe ló jókòó sílé ọkọ tiẹ̀ ó ṣeé ṣe ló jókòó sínú ilé ọkọ rẹ kí wọn náà fìdí mọ́ ilé ọkọ rẹ gbogbo ìwọ tó Ọlọ́run bá ti jẹ́ kó o pàdé irresponsible husband láàárọ̀ ọjọ́ tó wá ti di single mother ọ̀rọ̀ rẹ ti gba sùúrù ó calm down ni ó wá jókòó pé I know I made a mistake from day one kí ni kí n wá ṣe báyìí ó wá plan ayé rẹ ò ní máa rojọ́ orí burúkú kiri ò ní sọ̀rọ̀ rẹ di àdògán ní kíní everybody can togi sí rárá o ó class ara rẹ ò ní ṣe jagbára rẹ lọ n tó bá ní ó kọ́ àwọn ọmọ rẹ lẹ́kọ̀ọ́ torí àṣà kan bẹ́ńtà fáwọn ọkùnrin pé obìnrin ò lè dọ́mọ tọ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo single mothers tó bá ti bára rẹ nípò single mother lọ calm down lọ ṣe sùúrù gan lọ fi ìfọ̀kànbalẹ̀ sínú ayé rẹ jókòó kó tún ayé ẹ plan ni jókòó kó tún kó wí pé bó mo ṣe fẹ́ ṣe ìgbésí ayé mi báwo mo ṣe fẹ́ gbé ìgbésí ayé mi tí ò ní ní mi lára báwo mo ṣe fẹ́ gbé ìgbésí ayé mi tí ì ní ṣaṣẹ́wó jẹun báwo ni mo fẹ́ ṣe gbé ìgbésí ayé mi tí mi ò ní jókòó pé mo fẹ́ lọ mọ́ tọrọ jẹ lọ́wọ́ ẹgbẹ́ mi báwo mo ṣe fẹ́ gbé ìgbésí ayé mi tí ì ní dẹni tí ó da àwọn ọmọ mi nù ó jókòó wà lórí ṣé orí single mother nǹkan tí ò yé yín pọ̀ dìmọ̀ bó bá ṣe ń gbọ́kùnrin kiri ò ní mọ the right person tó o bá fẹ́ fẹ́ ó máa ń possible kéèyàn kó bọ́ lọ́wọ́ yẹn láàárọ̀ ọjọ́ kó wá rí mú lẹ́lẹ́kejì àmẹ́lẹ́kejì ó fi bẹ́ẹ̀ rí ẹ̀ kéèyàn tètè tó rí mú. Single mother ìmọ̀ràn pàtàkì ní fún yín sùúrù ìwà tó lé ọkọ òǹbí àkọ́kọ́ ń jókòó pé orúwà wo gan mò ń wù mí alákọ̀ọ́kọ́ yìí ṣé náà ni mi ò mọ̀ dání ṣé oorun ni mi ò mọ̀ sùn ni ṣé iṣẹ́ ni mi ò mọ̀ ṣe ni àbí kí ni nǹkan tó fà gan jókòó ó lè ní tí mò ń sọ ó lè fi odidi bí oṣù méjì ó lè fi rò pé kí ló fà gangan náà tí mo fi di single mother ogun ìdílé wà o àmọ́ ogun ìdílé yẹn túmọ̀ sí tó bá ṣe pé ogun ìdílé náà ni Ọlọ́run bá jẹ́ látòrí mi bá ogun ìdílé náà jẹ́ látòrí mi ó tún máa ṣe ládùúrà bẹ́ẹ̀ ni ó wá ní fáwọn ọ̀pọ̀lọpọ̀ single mothers láti kó bá àwọn ọmọ wa náà nítorí pé a jẹ́ single obìnrin míì single mother ni o yóò dẹ̀ gbé ọkùnrin wọnú ilé wa tó o bá ti lọ́mọ 9 years 10 years 12 years 16 years 18 years o ò gbọ́dọ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ lójú àwọn ọmọ náà torí pé tó bá dọjọ́ iwájú àwọn ọmọ yẹn ní ṣàbẹ̀rẹ̀ wọn á padà máa rántí ojú wọn náà rọrùn ló ń lò ó dẹ̀ gbọ́kùnrin wálé àwọn ọmọ wa excuse ẹ àwọn ọmọ tó ṣe pé láti 6 years náà ti mọ nǹkan tá ń pè ní dùgùdùgù dùgùdùgù bíi Saudi wọn á ní dùgùdùgù ìwọ tó ń tẹrẹ di ẹdì yẹn orí ẹ ti dàrú láti 6 years làwọn ọmọ wa ti mọ nǹkan tá ń pè ní ìbálòpọ̀ láwọn ọmọ tá à ń bí nìsí tí ọpọlọ wọn sharp naam táyé ẹ jọ̀ọ́ máa dúró síbi bí ẹnu iṣẹ́ ni mo wà tí mo fi wo pé ká ṣe fídíò yìí pápápá Ọlọ́run ó gbàdúrà gbogbo wa yóò fi wá lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ owó da gbogbo tá à ń fẹ́ ti dáadáa Ọlọ́run ṣe fún wa èyí tá a kọ̀ láburú Ọlọ́run ó bá wa kọ́ ò á tún mọ̀ continue síwájú ní next week lágbára Ọlọ́run assalamu alaikum warahmatullahi wabarakatuh.